kí òbí ó sọkún, kí Ọlọ́run kó dáríjì. Ní òwúrọ̀ yìí ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á bẹ Ọlọ́run. Mo kí yín pé káàbọ̀ sórí òkè Hill of Mercy Prayer Ministry. Yóò dáa fún lórúkọ Jésù. Wíwá tẹ wá lónìí kò ní já sásán. Ní agbára Ọlọ́run, Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Ọlọ́run yóò ràn ọmọ yín lọ́wọ́ lẹ́ẹ̀kan sí. Lórúkọ Jésù wíwá yín ò ní já sófo. À ń gbàdúrà fáwọn ọmọ láàárọ̀ yìí bó tilẹ̀ jẹ́ wípé so ẹ ṣáà jẹ́ ká bẹ Ọlọ́run, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ṣeun. Ẹ jẹ́ á dúpẹ́ pé ó ṣeun lórí ọmọ wa. Ẹ jẹ́ á dúpẹ́ pé ó ṣeun lórí ẹbí wa. Ẹ jẹ́ á dúpẹ́ pé ó ṣeun lórí ará wa. Ẹ jẹ́ á dúpẹ́ pé ó fún wa lórí ọ̀fẹ́ láti dúró láti lè gbàdúrà fáwọn ọmọ wọ̀nyí. Ẹ̀mí mímọ́ á gbé yín ga ní òwúrọ̀ yìí. Ọlọ́run á fìyìn forúkọ mímọ́ yín. Ọlọ́run tó nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ mà ṣe o. Ọ̀kan nínú àwọn ọ̀run á gbé yín ga o. A dúpẹ́ 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 oore tẹ́ ti ṣe fún wọn nígbà tá a ti bí wọn àti eléyìí tẹ́ tún máa ṣe. Ọlọ́run á yìn yín lógo. Ọlọ́run tó ṣe é bá rìn, Ọlọ́run tó ṣe bá dòwò pọ̀. Mo fi ọpẹ́ fún yín, mo fi yìn fún yín. Mo dúpẹ́ Ọlọ́run ọ̀gágo tó bá wa tọ́jú wọn láti inú wá ló ti ń bá wa tọ́jú wọn. Ó dẹ̀ ṣe ń kúkú ń bá wa tọ́jú wọn. Mo dẹ̀ mọ̀ pé yóò bá wa tọ́jú wọn sí. Thank you for coming. God bless you. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún wíwá tẹ wá, ẹ ṣé gan ni. Thank you for coming my sister. God bless you. Ṣé ẹ bá mi share program yẹn so that káwọn èèyàn bá lè mọ̀ pé a ti bẹ̀rẹ̀. Thank you for coming. Kande, God bless you. So ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run láàárọ̀ yìí pé bàbá mi àti Ọlọ́run mi, thank you for coming Mr. Thomas. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé bàbá mi àti Ọlọ́run mi, gbogbo ẹ̀ṣẹ̀ tí ọmọ mi lè ṣẹ̀ tí ó máa fi dàbí pé mi màdúrà gbà, kí Ọlọ́run kó dáríjì. Gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ yẹn lè ṣẹ̀ tí Ọlọ́run ò tẹ̀ fi ní wo pé òun lòun fún òun tọ́lọ́run ò tẹ̀ fi ní wo ọ̀dọ̀ ẹ rárá tá fi lọ dá sẹ̀ríà straight fún wọn. Ẹ jẹ́ ká bẹ Ọlọ́run pé Olúwa mo fìyọ́ mo bẹ̀ ọ́ ní orúkọ Jésù ti Násárẹ́tì. Olúwa Ọlọ́run alààyè, Ọlọ́run ṣàánú fún mi. Má jẹ́ kí n rí ibi lórí ọmọ. Má jẹ́ n fojú sọkún ọmọ. Olúwa má bínú sáwọn ọmọ mi. Olúwa má bínú sáwọn ọmọ mi. Olúwa má bínú sí wọn. 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 Ọlọ́run má bínú sí wọn. Jehovah má bínú sí wọn. Àpáta ayérayé bíi sádi, Olúwa má bínú sí wọn. Ẹ jẹ́ á bẹ Ọlọ́run láàárọ̀ yìí. Ẹ jẹ́ á bẹ̀, 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 ẹ jẹ́ á bẹ Ọlọ́run, ẹ jẹ́ á bẹ Jehovah, ẹ jẹ́ á bẹ ọba àwọn ọba, ẹ jẹ́ á bẹ kìnìún lẹ́yà Júdà. Gbé lórúkọ Jésù ti Násárẹ́tì. Olúwa má jẹ́ n rí ibi lórí àwọn ọmọ mi. Agbára tó máa mú kí òbí máa gbàdúrà tí ò ní jẹ́ kí àdúrà kóbí rí pé àdúrà ń gbà lórí ọmọ. Lórúkọ Jésù kọ́lọ́run kó bá fòpin sí irú agbára bẹ́ẹ̀. Irú agbára bẹ́ẹ̀ yẹn kọ́lọ́run kó bá fòpin sí. Irú agbára bẹ́ẹ̀ yẹn kọ́lọ́run bá fòpin sí. Irú agbára bẹ́ẹ̀ yẹn kọ́lọ́run bá fòpin sí. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín àmín lórúkọ Jésù. Báyà. Tá bá rí àwọn ọmọ, àwọn tí ó wà nínú Bíbélì tó jẹ́ pé nípasẹ̀ ọmọ òun ni Ọlọ́run tó fi já wọn jùlẹ̀, wọ́n pọ̀ rẹpẹtẹ nípasẹ̀ ọmọ. Torí náà ẹ jẹ́ á gbàdúrà. Rí tá bá tiẹ̀ ní ká bẹ̀rẹ̀ láti ìwé Genesis ní kúrò ń bí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ohun tí Ọlọ́run tún ṣe nínú ayé Sámúẹ́lì, nínú ayé Élì. Ẹ rí pé Élì torí ọmọ ni Élì ti sọpọ̀nà. Torí ọmọ ni Élì ti jáde kúrò ní ayé, ní jíjáde rẹ̀ kò dáa rárá. Torí Ọlọ́run máa ń farahàn àwọn èèyàn tiẹ̀ tí wọ́n bá fẹ́ jáde lọ bẹ́yẹn tẹ́lẹ̀mí fẹ́ gbẹ̀mí. Ọlọ́run máa ń farahàn wọ́n pé kán gbélé, kán múlé wọn, kán kó lé wọn, kán ṣe lé wọn ní dáradára, kán bọ́mọ wọn sọ̀rọ̀, kán súre fọ́mọ wọn, kán ṣe gbá, kán ṣàwo, kí inú ilé wọn kó nítumọ̀, kán put ilé wọn together, kán pa ilé wọn mọ́. Ọlọ́run máa ń farahàn wọ́n. Ṣùgbọ́n eléyìí ó kàn jókòó lórí kinní náà ló ṣubú lọ́rùn tọ́rùn ṣẹ́ nígbà tó gbọ́ ìròyìn búburú, pàápàá jùlọ nígbà tó rí pé wọ́n jí àpótí ẹ̀rí lọ, tó ń gbé àpótí ẹ̀rí lọ, tó ń gba àpótí ẹ̀rí lọ, tí wọ́n dẹ̀ àwọn ọmọ méjèèjì tó tún ní gbogbo wọn tún bógun lọ. Ẹ jẹ́ á gbàdúrà. Ẹ jẹ́ á bẹ Ọlọ́run pé lórúkọ Jésù, ẹ̀yin ọmọ mi ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìrìn kàtá,
ìrìn bàṣá, àwọn ìrìn tí ò dára, àwọn ìrìn tó ń gbomijé lójú òbí. Lórúkọ Jésù mo gbà kó lẹ́sẹ̀ yín lónìí. Nínú ẹ̀mí mo da òróró sí ẹsẹ̀ yín yẹn ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ mi pátápátá báyìí ni, àti ẹ̀yin tẹ́ tí ọmọ yín ti bí ọmọ, ẹ̀yin tí ọmọ yín ò dẹ̀ tí ì bí ọmọ, tí a mọ̀ pé àwọn ọmọ wa wọ̀nyí wọ́n máa bí ọmọ ní orúkọ Jésù láìpẹ́ láì jìnnà, tí Ọlọ́run máa fún wọn láya tiwọn, tó máa fún wọn lọ́kọ tiwọn, táwọn náà máa di abiyamọ. Àwọn ọmọ tí a ò tiẹ̀ tí ì bí rárá gan pàápàá. Ẹ jẹ́ ká sọ fún ọba àwọn ọba láàárọ̀ yìí pé Olúwa anoint ẹsẹ̀ wọn, anoint ẹsẹ̀ wọn. Wọ́n níbi tí orí bá ń gbé ní rè, wọ́n ní ẹsẹ̀ ní òògùn rẹ̀. Yorùbá ló sọ bẹ́ẹ̀ o. Where your head is taking you, it is your leg that will take you there. Without your leg, your head cannot go there. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé Olúwa láìsí ẹsẹ̀ orí ò lè lọ síbì kankan. Ẹ jẹ́ á bẹ̀ Ọlọ́run Elédùmarè pé bàbá mi àtọlọ́run mi, mo dàró sí ẹsẹ̀ àwọn ọmọ mi, mo anoint ẹsẹ̀ àwọn ọmọ mi. Láti òní lọ, ẹ ní gbé ìgbésẹ̀ tó máa dààmú mi. Láti òní lọ, ẹ ní gbé ìgbésẹ̀ tó máa mú kọ́lọ́run kọ̀yìn sí mi. Láti òní lọ, ẹ ní gbé ìgbésẹ̀ tó máa mú kí n sáré kolobá káàkiri láàrin ìlú. Láti òní lọ, ẹ ní lọ gbé ìgbésẹ̀ tó máa mú mi lọ máa sáré ará Ìbàdàn láàrin Èkó. Láti òní lọ, ẹ ní gbé ìgbésẹ̀ tó máa mú mi ṣe lákáláká tẹ̀lé alábẹ́ oníṣègùn lọ. Láti òní lọ, ẹ ní gbé ìgbésẹ̀ tó máa mú kí Ọlọ́run sọ pé òun ò mọ̀ mí rí. Láti òní lọ, ẹ ní gbé ìgbésẹ̀ tó máa mú kí Ọlọ́run kó kọ̀yìn sí mi. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á bẹ̀ Ọlọ́run láàárọ̀ yìí, ẹ jẹ́ á bá Jèhófà sọ̀rọ̀, ẹ jẹ́ á bá wọn bá sọ̀rọ̀. Gbẹ̀yìn ọmọ mi, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè, ẹ ò ní ṣìrìn, ẹ ní ṣìṣe, ẹ ní ṣẹ̀ṣẹ̀ gbé, ẹ ní ṣìjẹ, ẹ ní ṣìmu, ẹ ní ṣìná, ẹ ní ṣìlò. Màkè séńdórí álíkàsádà. Ẹ bá mi share program yẹn á dáa fún yín. Ẹ gbàdúrà, ẹ sọ fọ́lọ́run ọba àwọn ọba, ẹ sọ fún Mèsáyà láàárọ̀ yìí pé ní orúkọ Jésù ti Násárẹ́tì, ẹ̀yin ogun ọ̀run ẹ wọnú ayé àwọn ọmọ mi. Ẹ bá mi gba ìrìnkúrìn kúrò lẹ́sẹ̀ wọn. Ẹ bá mi gba ìmukímu kúrò lẹ́nu wọn. Ẹ bá mi gba ìṣekúṣe kúrò lọ́kàn wọn. Ẹ bá mi gba nǹkan gbogbo tó ń kíwọ́ bọ̀ tó jẹ́ pé ó lè gé ọwọ́ òbí, tó lè gé ọwọ́ òbí. Ọlọ́run bá gbà kúrò lọ́wọ́ wọn. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á sọ fọ́lọ́run, ẹ̀yin ọmọ yìí ẹ ò ní ṣìṣe, ẹ̀yin ọmọ mi ẹ ò ní ṣẹ̀ṣẹ̀ gbé, ẹ̀yin ọmọ mi lórúkọ Jésù ẹ ní gbomijé lójú mi. Ìrìn àjò tí ẹ máa rìn tó máa mú kẹ́ gbomijé lójú mi, Ọlọ́run fi òpin sí lónìí. Ọlọ́run fi òpin sí, Ọlọ́run fi òpin sí, Ọlọ́run fi òpin sí àwọn ìrìn àjò tí ẹ máa rìn tó máa mú kí n sọ pé akílódé Olúwa. Lórúkọ Jésù ẹ ò ní rìn. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á bẹ̀ Ọlọ́run. Ọdún tí ti bẹ̀rẹ̀ ní ráńpẹ́ lórúkọ Jésù ti Násárẹ́tì. Àwọn ọmọ tí a lóyún wọn sínú, tí Ọlọ́run bá tọ́lọ́run fún wa ní oore ọ̀fẹ́ láti ní oyún wọn, lórúkọ Jésù wọn ò mà ní ṣubú dànù. Èṣù ò mà ní fi wọ́n pọ́n wa lójú. Èṣù ò mà ní rán wọn níṣẹ́. Sátánì ò mà ní bá wa rán wọn níṣẹ́ o. Sátánì ò ní rán wọn níṣẹ́. Sátánì ò ní rán àwọn ọmọ ẹ̀ níṣẹ́. Mo ní Sátánì ò ní rán wọn níṣẹ́. Sátánì ò ní gbàkóso wọn. Sátánì ò ní máa fún wọn ní jíjẹ. Sátánì ò ní máa fún wọn ní mímu. Sátánì ò ní kọrí wọn súgbó. Sátánì ò ní da orí wọn rú. Sátánì ò ní bà wọ́n jẹ́ fún wa. Kò ní sọ wọ́n dọmọ aláìgbọràn. Kò ní sọ wọ́n dọmọ tí ò páǹle. Kò ní sọ ọmọ pé ọmọ àbípa bẹ́ẹ̀. Kò ní sàn ju ọmọ àkúkú bí, ó sàn ju ràbàràdà lọ. Kò ní sọ wọ́n di bẹ́ẹ̀ fún wa. Ẹ jẹ́ á bẹ̀ Ọlọ́run láàárọ̀ yìí pé Olúwa mo bẹ̀ ọ́ nínú agbára tí wọ́n lọ́ọ́ fi ń jẹ Ọlọ́run. Gba ìrìnkúrìn kúrò lẹ́sẹ̀ àwọn ọmọ mi. Gba ìrìnkúrìn kúrò lẹ́sẹ̀ wọn. Gba ìjẹkújẹ kúrò lẹ́nu wọn. Oúnjẹ tí wọ́n máa jẹ tó máa lọ ní psychological effect. Oúnjẹ tó máa jẹ tó máa lọ ní medical effect. Oúnjẹ tó máa jẹ tó máa mú kéèyàn máa dì wọ́n kiri. Olúwa má jẹ́ ó ṣẹlẹ̀ sáwọn ọmọ wọ̀nyí. Olúwa gbà kúrò lẹ́nu wọn. Bó ti wù kó dùn mọ́ wọn lẹ́nu tó, bó ti wù kán máa mọ̀ jẹ tó, bó ti wù kán mọ̀ mu tó, Olúwa gbà kúrò lọ́wọ́ wọn. Ohun tí wọ́n máa kíwọ́ bọ̀ tó máa mú kí òbí má rọ́wọ́ kó sókè pé hallelujah, tó máa gé ọwọ́ òbí dànù lọ́jọ́ iwájú. Ọlọ́run jọ̀ọ́ nípa agbára tí wọ́n Ọlọ́run fi ń jẹ Ọlọ́run. Olúwa má jọ̀ọ́ kíwọ́ bọ̀ àwọn ọ̀rẹ́ Àìtófẹ́lì. Mo já yín dànù.
àwọn tó ń fara wé wọ́n lóhun tó bá dára ló yẹ kọ́mọ máa fara wé àwọn nǹkan tí ò dáa táwọn ọmọ wa ń fara wé kí ọlọ́run kó kọ́ ẹ̀yìn àwọn ọmọ wa sí ọlọ́run kó kọ́ ẹ̀yìn àwọn ọmọ wa sí ó lẹ́yìn ọmọ mi ó ní ẹ gbọ́rọ̀ bàbá òbí yín ẹ gbọ́rọ̀ sí òbí yín lẹ́nu ó ní yóò dára fún yín ó ní yóò jẹ́ ìlẹ̀kẹ̀ sí ọrùn yín ó ní yóò máa bá yín lọ yóò sì ṣe ọ̀nà yín ní rere ẹ jẹ́ á bẹ̀ ọlọ́run láàárọ̀ yìí àwọn ọmọ tí ọlọ́run fún wa yìí ìrìnkúrìn ẹgbẹ́kẹ́gbẹ́ ọlọ́run gbà kúrò lọ́wọ́ wọn ìjẹkújẹ ìmukúmu ọlọ́run gbà kúrò lẹ́nu wọn ọlọ́run ṣí ojú wọn kúrò ohun ìrìn àjò má ṣàǹfààní oúnjẹ má ṣàǹfààní ìrìn àjò má ṣàǹfààní ìkíwọ́bọ̀ má ṣàǹfààní ọ̀rẹ́ má ṣàǹfààní ìgbé àdúgbò má ṣàǹfààní ilé ìwé má ṣàǹfààní ilé ọkọ má ṣàǹfààní ilé aya má ṣàǹfààní obìnrin má ṣàǹfààní ọkọ má ṣàǹfààní ọ̀rẹ́ má ṣàǹfààní gbogbo bí orí òkè má ṣàǹfààní gbogbo bí tí àwọn ọmọ yìí ń lọ tó jẹ́ pé kò lè ṣe wọ́n ní àǹfààní kankan àfi kó máa fi gbomijé lójú ìyá lọ́jọ́ iwájú ọlọ́run jọ̀ọ́ mú àwọn ọmọ wa kúrò nírú ìrìn àjò bẹ́ẹ̀ olúwa mú àwọn ọmọ wa kúrò nínú ìrìn àjò bẹ́ẹ̀ olúwa má gbà àwọn ọmọ wọn láàyè láti rin irú ìrìn àjò bẹ́ẹ̀ olúwa má gbà wọ́n láàyè láti rin ìrìn àjò bẹ́ẹ̀ ẹ jẹ́ á bẹ̀ ọlọ́run ẹ jẹ́ á bẹ̀ Jehovah àwọn ọmọ yìí lórúkọ Jésù wọn yóò múnú wa dùn wọn ò ní mú wa sọkún ní orúkọ Jésù our own children will be a children that listen àwọn ọmọ wa yóò jẹ́ ọmọ tó jẹ́ pé ọlọ́run yóò àwọn ọmọ tọ́lọ́run pèsè fún wa ó máa jẹ́ ọmọ tó jẹ́ pé tínú wa ọmọ àrídùnnú náà máa jẹ́ kì í ṣe ọmọ àwòsùnkún ọ̀pọ̀lọpọ̀ ló ń wo ọmọ ẹ̀ tó ń sunkún àánú àwọn òbí ń ṣe mí òde tó wà ń bẹ̀ yẹn Sátánì dẹ̀ ń lo àwọn ìjọba Sátánì ń lo tíṣà àwọn so many teachers and Sátánì ń lo àwọn ẹ̀gbọ́n àdúgbò ó ń lo àwọn àbúrò àdúgbò ó ń lo ara ilé ènìyàn gan láti sweep àwọn ọmọ èyí away from the knowledge of God ẹ jẹ́ á bẹ̀ ọlọ́run pé ní orúkọ Jésù ọlọ́run tó ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ mo bẹ̀ ọ́ ní ṣààbò tó péye lórí àwọn ọmọ wa má jẹ́ kí ẹnikẹ́ni má jẹ́ ó tún bá wa tún wọn kọ́ nígbà tí ọlọ́run bá ń kọ́ wọn sí ọ̀nà tó dáa má gbà fún ẹlòmíì láti tún àwọn ọmọ wa kọ́ má gbà fún ẹlòmíì láti bà ayé àwọn ọmọ ìjẹ́ fún wa má gbà fún ẹlòmíì láti lọ́wọ́ lọ́rọ̀ wọn má gbà fún ẹlòmíì láti mú wọn ṣìṣe ní orúkọ Jésù bàbá wa gbàdúrà ni o a bẹ̀ nínú agbára tí ọlọ́run fi ń jẹ́ ọlọ́run ní orúkọ Jésù ọlọ́run lọ́wọ́ sọ̀rọ̀ àwọn ọmọ wa ọlọ́run fún àwọn ọmọ wa ní ìmọ̀ olúwa fún wọn ní òye olúwa pa wọ́n mọ́ olúwa ràn wọ́n lọ́wọ́ olúwa ṣàánú fún wọn ní orúkọ Jésù àdúrà wa kó gbà lórí àwọn ọmọ wa àdúrà wa kó gbà lórí wọn àdúrà kó gbà lórí wọn àdúrà wa kó gbà lórí wọn ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ìwé mímọ́ sọ nínú ìwé Psalm 127 verse 3-5 ó ní ọmọ ní olúwa ó ní ọmọ ní sì ní èrè rẹ̀ ó ní bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára ó ní bẹ́ẹ̀ ni àwọn ìwé rí ẹjẹ́ sọ fún ọlọ́run pé olúwa mo fẹ́ jèrè èso inú mi the fruit of the womb your fruit of the womb òun ni àwọn ọmọ yìí àwọn ọmọ tí èso láti inú rẹ wá ìwọ ni ẹ̀ka ìwọ ni igi màmá àwọn ọmọ wọ̀nyí àwọn ni ẹ̀ka wọ́n gbọ́dọ̀ so èso rere ẹjẹ́ á bẹ̀ ọlọ́run wọ́n ní tí igi bá dára wọ́n ní èso rẹ̀ á dára tí igi bá ti lè dára yóò pẹ̀ka dáadáa yóò sì so èso rere ẹ jẹ́ bí ọlọ́run mo ti gbé ara mi tì ọ́ mo ti kọ ara mi sí ìwọ ọlọ́run lọ́rùn mo ti fi ara ayé mi kọ́ ìwọ ọlọ́run lọ́rùn mo ti fi gbogbo ohun tí ó ṣì mí lọ́nà mo ti fi wọ́n sílẹ̀ mo ti gba ìwọ Kristi ní ọlọ́run àti olùgbàlà mi mo ti rí pé kò so nǹkan tó wà lóde ńbẹ̀ yẹn mo ti rí pé kò sẹ́ni tó lè gbà mí àfiwọ́ ọlọ́run ló lè gbà mí nítorí náà ọlọ́run ọ̀gá ògo níwọ̀n ìgbà tí mo ti kọ ara mi sí ọlọ́run mo dẹ̀ mọ̀ pé ìwọ ọlọ́run ti máa tún ayé mi ṣe tó bá ti lè tún ayé mi ṣe má gbàgbé àti tún ayé àwọn ọmọ mi ṣe bíbélì ní pé tá a bá sọ igi di rere ó ní èso rẹ̀ yóò di rere olúwa jẹ́ káwọn ọmọ mi ó di rere once God is proud of me tí
Ọlọ́run wà proud of me, tí Ọlọ́run wà proud of you. God will make you to be proud of your children. Ní orúkọ Jésù, inú Ọlọ́run máa ń dùn láàárọ̀ tó bá wá, inú rẹ̀ máa ń dùn tó bá wá lọ́sàn-án, inú rẹ̀ máa ń dùn tó bá wá lálẹ́. Ní kí Ọlọ́run ó wò mọ́ ẹ lára pẹ̀lú ọ̀rọ̀ Olúwa sọ wípé if the tree is good, the fruit shall be good also. Ẹ já bẹ̀ Ọlọ́run o pé bàbá mi àwọn ọmọ wọ̀nyí sẹ́, Olúwa bá mi tọ́ wọn sọ́nà tó dáa, má jọ ń ṣìgbé, má jọ ń ṣìrìn. Ọ̀nà ohun tó ti ń dára kò gbúdọ̀ bàjẹ́. Ayé tó ti ń dùn máwọ òbí nínú ayé àwọn ọmọ wọ̀nyí kò gbúdọ̀ dohun tó ń pa wá lẹ́kún. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ jẹ́ ká gbàdúrà ká sọ fọ́lọ́run pé Olúwa, ìwà ayé má pọmọ mi lẹ́kún. Ẹ má bínú, mo ní cold. Ìwà ayé má pa ọmọ mi lẹ́kún. Ìwà ayé má ṣe kíni, má pa ọmọ mi lẹ́kún. Ìwà ayé tó wà lóde ń bẹ yẹn má pa ọmọ mi lẹ́kún. Má báyé ọmọ jẹ́ fún mi. Mi ò bímọ nítorí ayé. Just like last week I told you, mi bímọ torí stupidity. Mi bímọ torí dullness. Mi bímọ torí shame. Mi bímọ torí whatever it is. Mo bímọ fún àlàáfíà, mo bímọ fún ìgbéga, mo bímọ fún àṣeyọrí, mo bímọ fún oríire, mo bímọ fún ìdùnnú, mo bímọ fún ayọ̀, mo bímọ fún ìgbéga, mo bímọ fún owó ọlá, ìdùnnú, àṣeyọrí. Mi bímọ fún òṣì, mi bímọ fún wàhálà. So ẹ já bá Ọlọ́run láàárọ̀ pé ìwọ òde tó wà ń bẹ yẹn má bá yé ọmọ jẹ́ fún mi. Má bá yé ọmọ mi jẹ́. Lórúkọ Jésù ti Násárẹ́tì, Bíbélì kìlọ̀ fún òṣùpá, ó kìlọ̀ fún oòrùn. Mọ́mì, ìwọ náà ní oore ọ̀fẹ́ kan láti sọ fún ayé, gbọ́ ọ̀rọ̀ Olúwa, má bá yé ọmọ jẹ́ fún mi, má bá yé àwọn ọmọ mi jẹ́, má bá yé àwọn ọmọ mi jẹ́. Ìwọ ayé o, gbọ́ ọ̀rọ̀ Olúwa. Bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè, má bá yé àwọn ọmọ jẹ́ fún mi. Lórúkọ Jésù, ìwọ tí ilẹ̀ bá ti mọ́, má bá yé ọmọ jẹ́ fún mi. Ìwọ ọ̀sán tó ń bẹ nínú rẹ̀, má bá yé ọmọ jẹ́ fún mi. Ìwọ ìrọ̀lẹ́ tó ń bẹ ń bẹ àti alẹ́ àti òru, gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Ọlọ́run àwọn ogun. Ẹ má bọ ọmọ jẹ́ fún mi. Ní orúkọ Jésù ti Násárẹ́tì, ẹ má gbomijé lójú mi lórí ọ̀rọ̀ ọmọ mi. Ẹ má sowọ́pọ̀ láti bọ ọmọ jẹ́ fún mi. Ẹ já bẹ̀ Ọlọ́run, ẹ já bẹ̀ Ọlọ́run, ẹ já bẹ̀ Ọlọ́run, ẹ já bẹ̀ ẹ́, ẹ já bẹ̀ Jehovah pé bàbá mi àtọlọ́run mi, ìwọ ẹ̀mí tó wà lóde ń bẹ yẹn ò ní bọmọ jẹ́ fún mi. Ní orúkọ Jésù, mo kọ̀ pé kó bọmọ jẹ́ fún mi. Mo kọ̀ pé kó bọmọ jẹ́ fún mi. Ò ní bá àwọn ọmọ mi jẹ́, ò ní bá wọn jẹ́, ò ní rán wọn níṣẹ́ ẹrú, ò ní rán wọn níṣẹ́ ẹrú. Ẹ já gbàdúrà, ẹ já sọ fún Ọlọ́run pé ẹ̀yin ọmọ mi, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Bí Olúwa ti ń bẹ, èṣù ò ní bà yín jẹ́ fún mi. Sátánì ò ní bà yín jẹ́ fún mi. Èṣù ò ní bà yín jẹ́ fún mi. Ọ̀tá ò ní bà yín jẹ́ fún mi. Ẹ̀yin ẹ̀mí òkùnkùn abọmọ jẹ́, abayé jẹ́ bọ̀nà jẹ́. Lórúkọ Jésù, ẹ̀ ní bọmọ jẹ́ fún mi. The children that the Lord gave me, the Bible said they're for signs and wonder. Ohun tó Olúwa sọ nìyẹn. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Èrèdí rèé tí a gbọ́dọ̀ bọmọ jẹ́ fún ọ. Ó ní ó gbé tálákà sókè láti inú erùpẹ̀ wá. Ó sì gbé mọ́nùkà Psalm 113, Psalm 113 verse 7, 8 and 9. Ó gbé tálákà sókè láti inú erùpẹ̀ wá. Ó sì gbé olùpọ́njú sókè láti orí ààtàn wá, kí ó lè mú un jókòó pẹ̀lú àwọn ọmọ aládé, àní pẹ̀lú àwọn ọmọ aládé ọmọ ènìyàn rẹ̀. Ó mú àgàn obìnrin gbé inú ilé láti máa ṣe onínínú dídùn ìyá àwọn ọmọ rẹ̀. Ẹ máa yin Olúwa. Ẹ já sọ fún Ọlọ́run, because the children is like an ingredient that must not miss in the family. Children, progress, success, blessing in life is like an ingredient that must not be missing in mama's soup, in papa's soup. That ingredient must not miss. Because when that ingredient miss, that food will tasteless. It will become tasteless. You know, mama will lose appetite, daddy will lose appetite. So, in everybody's family, there's an ingredient that it must not be missed. Kí ni mò ń sọ ní pé àwọn èròjà kan wà, èròjà ọbẹ̀ tí ò gbúdọ̀ sọnù ní ọwọ́ màmá tàbí nínú ọbẹ̀ màmá, nínú oúnjẹ màmá
tí màmá ó sè fún bàbá, èròjà yìí kò gbúdọ̀ sọnù, kò gbúdọ̀ ṣaláìsí nínú ọbẹ̀ yìí. Tí ò bá ti sí nínú ọbẹ̀, ọbẹ̀ yẹn ò ní ṣe é jẹ. Ebi á pa bàbá, ebi á pa màmá, màmá ò ní lè jẹun, bàbá ò ní lè jẹun. Ọmọ jẹ́ èròjà tí ó gbúdọ̀ mú kí ọbẹ̀ ó dùn, àṣeyọrí, ìgbéga wọn, oríire wọn, kọ́ má ṣọkọ fẹ́, kọ́ fẹ́ ọkọ àlá tó níláárí, kọ́ fẹ́ aya tó níláárí, kọ́ mọ Ọlọ́run, kọ́ lálàáfíà, kọ́ bẹ́gbẹ́ mu, kọ́ ju ẹgbẹ́ lẹ̀, kọ́ rí tiwọn ṣe, kí kànga wọn kàn mí, kọ́wọ́ wọn ó kàn òkè, kí ayé wọn ó dára, kọ́ jáwò kan ṣe fún ẹgbẹ́, kí inú òbí ó dùn, kọ́lọ́run ó sọ wọ́n ní rere, kọ́ má kábàámọ̀, kọ́ má ṣẹ̀ṣẹ̀ gbé, kọ́ má kọ̀rẹ́kọ̀rẹ́, kálàkálà má borí wọn, ogun kó má gbà wọ́n lọ́wọ́. Àwọn ingredient tí ò gbúdọ̀ miss nínú ọbẹ̀ ni. Tó bá ti lọ miss, ọbẹ̀ yẹn ò lè dùn. Ọbẹ̀ yìí ò lè dùn, nǹkan tẹ́mi mọ́ ṣó mi ni mo sọ fún yín. Ọbẹ̀ yìí ò lè dùn. Ẹni tó bá bí ọmọ, tí ọmọ yẹn ò ṣe nǹkan tó yẹ kó ṣe, oúnjẹ wo ló fẹ́ jẹ tó fẹ́ dùn lẹ́nu ẹ̀? Ẹni tó bá bí ọmọ tó jẹ́ pé ọmọ yẹn wà ní halfway, kò jẹ̀rọ ayé, kò jẹ̀rọ ọ̀run, bó ló ṣe fẹ́ jẹun tínú ẹ̀ máa dùn? Tó bá bò mọ́ra, tó fi aṣọ bò mọ́ra, tó ń rẹ́rìn lóde, tó ń pa á mọ́ra, there will be one single day tó máa ronú. Ọjọ́ kan máa wà tó máa wọnú lébà tá mi rí. Torí náà ingredient yóò gbúdọ̀ sọnù, àwọn èròjà yóò gbúdọ̀ sọnù. Wọn ò gbúdọ̀ gbà lọ́wọ́ ẹ, wọn ò gbúdọ̀ fi nǹkan míì, wọn ò gbúdọ̀ fi yanrìn rọ́pò, wọn ò gbúdọ̀ fi sansan, wọn ò gbúdọ̀ lọ dà sí ọbẹ̀ fún ẹ pé kó rò mọ́ bẹ́ẹ̀. Sansan, kí ni sansan? Trouble ni sansan. Òkúta, àwọn òkúta wẹ́wẹ́, òkúta níyọ̀rọ̀. ẹ̀sán gbà tó lùwọ̀ ń ṣe, téèyàn ń ṣe Nàìjíríà wọn iṣẹ́ gbogbo wọn, àwọn kan wà tẹ́ pé they are so wicked. They are so wicked, I don't know why. A lọ ra ráìsì, wọ́n á fi abẹ́rẹ́, á fi yọ kúrò nínú ráìsì yẹn. Wọ́n lè yọ dáná mélòó kan nú ẹ̀. Wọ́n bá yọ tán, wọ́n á lọ da òkúta, wọ́n á wá dà sínú ráìsì yẹn, wọ́n á wá rò ó mọ́ dáadáa, wọ́n á tún ran ẹnu ẹ̀ padà, wọ́n á sọ fún ẹ pé ògidì ni. Nígbà ó bá gbé délé, wàá mọ̀ pé pọ́npọ́npọ́n lá máa pariwo létí lẹ́nu èèyàn. You understand? Wickedness of the wicked in this surface of the earth. Ẹja gbàdúrà, ẹja sọ fọ́lọ́run pé bàbá mi, ohun tó máa múnú mi dùn nínú ayé àwọn ọmọ mi, Olúwa má jẹ́ kí ayé ó mú kúrò. Ohun tó máa mú kí ọbẹ̀ dùn lẹ́nu mi, ó gbọ́ nǹkan tí sáàmù yìí sọ ni. Ó gbé tálákà sókè láti inú erùpẹ̀ wá, ó sì gbé olùpọ́njú sókè láti orí ààtàn wá, kí ó lè mú un jókòó pẹ̀lú àwọn ọmọ aládé, àní pẹ̀lú àwọn ọmọ aládé, àwọn ènìyàn rẹ̀. Ó mú àgàn ọmọ obìnrin gbé inú ilé láti máa ṣe onínú dídùn ìyá àwọn ọmọ. Ẹ máa yin Olúwa. Inú rẹ̀ á dùn. Lágbára Ọlọ́run, inú rẹ̀ á dùn. Inú ọmọ rẹ̀ á dùn. Ọmọ rẹ̀ á ṣe tó máa múnú rẹ̀ dùn. Lórúkọ Jésù, mú nínú rẹ̀ máa dùn. Bólúwa tí ń bẹ, tẹ́mi rẹ̀ ń bẹ láàyè, inú rẹ̀ á dùn. Inú rẹ̀ á dùn. Inú rẹ̀ á dùn. Ọ̀tá fẹ́, ọ̀tá kọ̀, inú rẹ̀ á dùn. Lórúkọ Jésù ti Násárẹ́tì, Ọlọ́run yóò gbé ọmọ rẹ̀ jókòó pẹ̀lú àwọn ọmọ aládé. Ọlọ́run á gbé ọmọ mi jókòó pẹ̀lú àwọn ọmọ aládé. Ọlọ́run yóò gbé wọn kúrò ní pẹ̀lẹ́lẹ̀, á gbé wọn jókòó pẹ̀lú àwọn ọmọ aládé. Tí ọmọ bá rí iṣẹ́ tó dáa, Ọlọ́run gbé òbí yẹn tó gbé ọmọ yẹn jókòó pẹ̀lú àwọn ọmọ aládé ni. Tọmọ bá fẹ́ ọkọ tó dáa, Ọlọ́run gbé ọmọ yẹn jókòó pẹ̀lú àwọn ọmọ aládé ni. Tọmọ bá fẹ́ aya tó dáa, Ọlọ́run gbé jókòó pẹ̀lú àwọn ọmọ aládé ni. Tọmọ bá ń ṣe business yẹn ń boom, tó ń gbèrú, Ọlọ́run gbé ọmọ yẹn jókòó pẹ̀lú àwọn ọmọ aládé ni. Ọlọ́run gbé ọmọ yẹn kúrò nínú kòtòkòlá. Ta ló ní ìdùnnú? Ìyá ló ní ìdùnnú.
bàbá ló ní ìdùnnú. ẹ jẹ́ á bẹ̀ Ọlọ́run ohun tí ọmọ mi máa dáwọ́lé, ohun tí wọ́n máa ṣe tínú wọn fi máa dùn, Olúwa ṣe fún mi, Olúwa ṣe fún wọn, Olúwa ṣe fún wọn, Olúwa gbà á láyè, 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 Jèhófà gbà á láyè, ọmọ àbá gbà á láyè ní orúkọ Jésù. Gbé àwọn ọmọ mi sókè pẹ̀lú àwọn ọmọ aládé, gbé wọn jókòó pẹ̀lú ọmọ aládé ní ọ́fíìsì mi, ládùúgbò ni, gbé jókòó pẹ̀lú àwọn ọmọ aládé. Àwọn ọmọ mi ẹ kúrò nílẹ̀ẹ́lẹ̀ ní orúkọ Jésù, ẹ jókòó pẹ̀lú àwọn aládé pẹ̀lú àṣẹ Èdùmàrè ní orúkọ Jésù. Ó ní àgàn, ó ní àwọn ọmọ rẹ̀, ó ní wọn yóò múnú rẹ̀ dùn. Ìyẹn ni wípé ò ní yàgàn ohun tó dára, ohun tó ọmọ máa ṣe tó máa múnú rẹ̀ dùn, òun ló ọmọ máa ṣe. Àwọn ọmọ yẹn wọn ò ní yàgàn ohun tó dára, torí tó ń bá yàgàn ohun tó dára inú rẹ̀ á dùn. Tó ń bá rí jẹ, tó ń bá rí mu, tó ń rí ná, tó ń mókè, tó ń dènìyàn gidi, inú rẹ̀ á dùn. Sọ fún Ọlọ́run, Olúwa ọdún títí ń lọ, Olúwa múnú mi dùn. Ohun táwọn ọmọ mi máa dáwọ́lé, kọ́ mọ́ pè mí pé ní mọ́mì mo ti gíṣẹ́ yẹn, dáàdì mo ti ṣetán ní school, graduation date mi ni, mọ́mì ọjọ́ wedding mi ni, mọ́mì mo ti bímọ, mọ́mì ẹ wá bá wa sílé, mọ́mì ẹ wá bá wa ṣí ṣọ́ọ̀bù wa. Lórúkọ Jésù, àwọn ọmọ yìí Olúwa ìní wọn, ọmọ ìní ni wọ́n, ọmọ inú ni wọ́n, ọmọ èrè inú sì ni wọ́n ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ yìí ẹ gbọ́rọ̀ Olúwa, ayé yín ò ní bàjẹ́, ayé yín ò ní dàrú, ẹ ò ní ṣìṣe, ẹ ní ṣẹgbẹ́ kó, ẹ ní ṣìrìn, ojú ò ní tì yín ní orúkọ Jésù. Ẹ ní dójú tì wá, ìrìn àjò yín kò ní dójú tì wá, ìrìn àjò yín kò ní dójú tì wá, ibi tẹ́ ti lọ yàn kò ní dójú tì wá, iṣẹ́ tẹ́ máa ṣe kò ní dójú tì wá, ẹni tẹ́ máa darapọ̀ mọ́ kò ní dójú tì wá ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín àmín lórúkọ Jésù. Fáyà á dà fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Mátíù. Ìwé Mátíù yóò dà fún wa ní orúkọ Jésù ti Násárẹ́tì. Ẹ má bínú, mo ní kóòdù díẹ̀ ni o. Èṣù gbé kò ní gbàlà ní orúkọ Jésù. Ìwé Mátíù orí 20:1. The book of Matthew chapter 21 verse 15 to 16. 21 verse 15 to 16. Á dà fún wa ní orúkọ Jésù. Bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè, èṣù ní lágbá lórí àwọn ọmọ wa. Verse 15 to 16. Ó ní ṣùgbọ́n nígbà tí àwọn àlùfáà àti àwọn akọ̀wé rí ohun ìyanu tí ó ṣe, àti bí àwọn ọmọ kéékèèké tí ń ké ní tẹ́ḿbìlì wípé Hòsánà fún ọmọ Dáfídì, inú bí wọn gidigidi. Wọ́n sì wí fún wọn pé, ìwọ gbọ́ èyí tí àwọn wọ̀nyí ń wí. Jésù sì wí fún wọn pé, bẹ́ẹ̀ ni, ẹ̀yin kò tí ì kà á nínú ìwé pé láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti inú ọmọ ọmú ni ìwọ ti mú ìyìn pé. Ó sì fi wọ́n sílẹ̀, ó sì jáde kúrò ní ìlú náà lọ sí Béténì tí ó wọ̀ sí síbẹ̀. Ọlọ́run Olódùmarè á fún àwọn ọmọ wa ní ìmọ̀. Ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn, àwọn ọmọ yẹn báyìí inú ilé Ọlọ́run náà wà, tẹ́ḿbìlì. Ibo làwọn ọmọ tèmi wà? Ibo làwọn ọmọ tiẹ̀ máa ń wà? Inú tẹ́ḿbìlì náà wà yìí tí wọ́n ti ń ké Hòsánà. Hòsánà tí wọ́n tún ń ké yìí, ó tún bí àwọn èèyàn nínú. Ká ń pé wọn ò ké Hòsánà, tó ń ké ariwo yà, àkàngbé, àkànṣe kínní kan, kán máa gbégún, kán máa nàyàn kiri, kán lọ máa bẹ́ orí ajá sórí òsì ìdí ògún, kán máa fẹ́ dìyẹ lọ́rùn tú, kán máa mu ẹ̀jẹ̀ dìyẹ, kán máa ṣe. Inú ò ní bí ayé. Ṣùgbọ́n wọ́n wà ní ìlànà tó tọ́. Wọ́n ní inú bí àwọn èèyàn. Ó fẹ́ gbàdúrà láàárọ̀ yìí o. Ó fẹ́ sọ fọ́lọ́run o pé Olúwa, agbára tó ń bí inú sí ìṣerere àwọn ọmọ mi, Olúwa fà wọ́n ya pẹ́rẹpẹ̀rẹ. Oh my goodness. Agbára tó ń bínú sí ìṣerere àwọn ọmọ yìí, Olúwa fà ẹ̀mí yẹn ya pẹ́rẹpẹ̀rẹ. Bíbélì ní pé ẹ pa ẹnu yín mọ́. Ẹ̀rí gbọ́ ni wípé àwọn ọmọ, they are no innocent children. Ó dàbí ńgbà tọ́rẹ́ mi mínísítà lánàá, ó ń sọ, mò ń gbọ́ tó ń sọ wípé àwọn ọmọ yìí wọn ò mọ̀rọ̀ pa, àwọn ọmọdé wọn ò mọ̀rọ̀ pa. Tọ́ bá ti ní báyìí nìkan, á sọ pé bẹ́ẹ̀ ni. Ní ìlú yìí, mo máa ń sọ ó tọ́ dẹ̀ ni o, nílùú òyìnbó mi mọ́ ti Nàìjíríà. Ní Nàìjíríà àwọn ọmọdé ló parọ́ jù, àwọn ló burú jù. Ṣùgbọ́n níbí yìí kò sí àwọn ọmọ wọn á sòótọ́. They will tell you, honey, sir, this is how it is. Tí àwọn bá ń ṣẹ́jú sí wọn, á ní mommy, please, let me say the truth. Wọ́n á sòótọ́. Then àwọn
àwọn arúgbó tó bá kọlu mọ́tò kan ta tó rò pé nìkankan ò rí arúgbó tó wà ládùúgbò yẹn ti rí ẹ á dẹ̀ ti ya fọ́tò ẹ pẹ́kẹ́ kó tó rìn láti gbẹ̀yẹn débẹ̀ ni ọlọ́pàá ti ṣe yàn léyàn lórí a ti sọ pé you hit and run níbo wá sọ pé hit and run níbo nìyẹn so àwọn arúgbó ìlú yìí wọn olófòófó CNN ni wọ́n ṣóyé yín so bíbélì wa ń sọ fún wa wípé ó ní ẹgbọ́ o àwọn ọmọ ìmọ̀lẹ̀ tó dáa wọ́n ń ṣe òsánà pé láti ẹnu ọmọ wọn òun láti máa gbọ́ àwọn èyí tó dáa ó fẹ́ gbàdúrà gbogbo agbára tó ní kí ọmọ mi máa ṣìwàwù pé ibẹ̀ yẹn gan ni lórísun ayọ̀ tòun olúwa bá mi disappoint ẹ olúwa dójú ti agbára tó ń fi ìṣìwàwù tó sọ pé ibẹ̀ yẹn gan ni ayọ̀ tòun olúwa bá mi disappoint ẹ agbára tó ń bínú pé ọmọ rẹ ń ṣe rere agbára tó ń bínú pé àwọn ọmọ mi ń ṣe rere lórúkọ jésù ẹ máa wọnú dè lọ lórúkọ jésù ó yẹ ẹgbà ìdààmú lórúkọ jésù kọlọ́run kó dààmú wọn kọlọ́run kó dààmú wọn kọlọ́run kó dààmú wọn ìyẹn ni pé kọlọ́run kó insult wọn kọlọ́run kó pa wọn lẹ́nu mọ́ kí ọ̀rọ̀ wọn kó má nítumọ̀ lórúkọ jésù kọ́rọ̀ wọn má nítumọ̀ gbogbo ẹ̀dá tó ń bínú àwọn ọmọ mi lórúkọ jésù ẹ máa ṣe lásán gbogbo agbára tó ní táwọn ọmọ bá ń ṣe dáadáa dídá làwọn ọmọ wọ̀nyí ń ṣe báyìí dídára ni àbẹ́ẹ̀rí nǹkan dídára ni ń dára wọ́n wà ní tẹ́ḿbìlì wọn ò sí nílé ijó wọn ò sí níbi tán ti ń pààyàn wọn ò sí níbi tán ti ń gbégún wọn ò sí níbi tán ti ń ṣe kinní ẹja ẹlòmíì ọmọ máa lùlù ní ṣọ́ọ̀ṣì mo lọ sí ṣọ́ọ̀ṣì kan tó yẹ pé ọmọ ẹ̀ ló ń lùlù àkan nínú àwọn ọmọ ẹ̀ wà tó ń lùlù àwọn kan nínú àwọn ọmọ ẹ̀ wà tó ń tẹ́ dùrù àwọn kan wà nínú ọmọ ẹ̀ tó ń ṣe mídíà fídíò project screen tó ń tẹ gbogbo ẹ̀ mo ní obìnrin máa lọ kí o ọmọdé ni kì í ṣe ọmọ tiẹ̀ gangan ọmọ tí àwọn ọmọ ẹ̀ dẹ̀ bí tẹ̀ ní sọ fọlọ́run olúwa jọ̀ọ́ nínú àánú rẹ̀ olúwa jẹ́ kí àwọn ọmọ mi mọ ilé tó dáa wọ́n tún dá ọlọ́run mọ̀ wọ́n tún dá jésù mọ̀ wọ́n tún sọ pé òsánà níbi àyè tí àwọn ọmọ mi fi gbà ọ́ olúwa má jẹ́ kí sàtánì ó díbẹ̀ àyè tí àwọn ọmọ yìí fi gbà ọ́ lọ́kàn wọn àwọn ọmọ yìí kúkú máa ń ka bíbélì kan máa ń wò wọ́n ni wọ́n máa ń ka bíbélì fóònù wọn ní fóònù ó dàbí ọjọ́ kan ṣé last year Christmas nígbà táwọn ọmọ mi tí gbogbo wọn tán wá bá mi ṣe Christmas àti àwọn ọmọ mi àtàwọn ọmọ mi ṣóyè yín tán wá bá mi ṣe Christmas àti ìyá wọn àti gbogbo wọn tá a jókòó tá a ń ka bíbélì nígbà tá a ń ka bíbélì yẹn ẹ̀gbọ́n wọn ló líìdì pé ó yá kan wọ́n fẹ́ ṣe wàásù ní kò sí wàhálà bàbá jókòó náà bá pẹ̀sẹ̀ bíbélì tán máa kà màá tún porúkọ èèyàn kan nu wọn màá ní kó kà á tó bá ti ń kà á lọ mo ṣàfẹ́ mọ̀ pé wọ́n wà on the same page màá ní ó yá ìwọ gbé ń bẹ̀ yẹn ó yá ìwọ gbé ń bẹ̀ yẹn so àwọn tí ń ṣẹ́jú síra wọ́n ti mọ́ra wọn because gbogbo wọn ti gbé lọ́dọ̀ mi so wọ́n mọ̀ pé bí mo ṣe máa ń ṣe wọ́n nìyẹn tá a bá ń ṣe Bible study mi ní máa kà á kí n máa sọ pé kọ́ ọmọ máa listen ó tí o màá ní ó yá ṣí bíbélì tó bá ti wá ṣí bẹ́ẹ̀ èèyàn kan lè ka ẹsẹ̀ kìíní kan tó bá ti gbé lẹ́sẹ̀ kan kó tó parí ẹ̀ mọ́ ní ó yá you continue ó yá just to make sure that they are in the same page so kí ni mo fẹ́ fàyọ ni pé àwọn ọmọ yìí wọ́n follow nǹkan tí Jésù ń ṣe wọ́n wà níbẹ̀ wọ́n ń tẹ̀lé Jésù wọ́n ń gbọ́ nǹkan tí Jésù ń ṣe àwọn wá dìde pé òsánà inú wa ń bí àwọn ọ̀tá pé àwọn ọmọ tó yẹ káwọn bà láyé jẹ́ ni àwọn ọmọ táwọn kò yẹ káwọn máa lò fún oṣó ni àwọn ọmọ tó yẹ káwọn máa fi rúbọ fẹ́ṣù ni àwọn ọmọ tó yẹ káwọn máa fi rúbọ fẹ́gun ìdílé ni àwọn ọmọ tó yẹ káwọn máa kí èṣù máa mẹ̀jẹ wọn lélẹ̀ àwọn ọmọ tó yẹ kán máa bẹ́rí wọn súdìí ògùn lélẹ̀ àwọn ọmọ tó yẹ kó kí èṣù gbógo wọn mì lélẹ̀ àwọn náà ti sáré ṣe rere yìí àwọn náà ti mọ Ọlọ́run yìí àwọn náà ti inú wa ń bí wọn gbogbo agbára tó ń bínú pé ọmọ rẹ̀ kọ̀ láti ṣe búburú gbogbo agbára tó ń bínú pé ọmọ mi kọ̀ láti ṣe búburú ní orúkọ Jésù iná Ọlọ́run kó ju agbára yẹn Ọlọ́run kó gba agbára lọ́wọ́ alágbára kí ìmọ̀ wọn dòfo kí ìmọ̀ agbára yẹn dòfo kí ìmọ̀ agbára yẹn kó dòfo kí ìmọ̀ agbára yẹn kó dòfo kí ìmọ̀ agbára yẹn kó dòfo kí ìmọ̀ agbára yẹn tó dòfo ẹ máa wọ ọmọ mi báyìí wọn ọmọ mo ń sọ lánàá pé ẹ̀yà nǹkan sàn ṣé mo téèyàn bá mínísítà mo máa ń listen gan ni mo máa ń pay attention because mo fẹ́ rí tèmi mú bẹ̀ o lè máa mínísítà báyìí kí kọ́kàn mi máa ta kó máa rà máa mú tèmi bẹ̀ pé mo dẹ̀ gbọ́ àwọn ọmọ kì í parọ́ pé àwọn àgbà yìí náà ni àwa tá a jẹ́ ọ̀dọ́ yìí náà ní middle age lèmi wà báyìí
àwọn arúgbó ní 80 90 100. Then àwọn ọmọ tí à ń sọ yìí, àwọn ọmọ bíi age of 20 down, wọn ò mọ̀rọ̀ pa nànànà, wọn á sọ bó ṣe rí even to the 30, wọn á ṣe even up to the 25, wọ́n sì máa sọ òótọ́. Ṣùgbọ́n náà ti ń gbéra sí 40, olólóyìnbó ṣe sọ pé a fool at 40 is a fool forever. Tó bá ti ń gbéra sí 40 yẹn, ẹ̀mí burúkú, ẹ̀mí má ṣòdodo, ẹ̀mí irọ́ pípa, ẹ̀mí pa mí kú sórí bẹbẹ sọ́kọ́, òun ni wọ́n máa ṣe. Ṣóyè ń sìngbà tọ́lẹ̀ mi mínísítà tó sọ̀yàn ọ̀rọ̀ yẹn ṣe kì nínú mi, mo ní òótọ́ dẹ̀ ni o. Mo wá ń wo mo wá wà àdúgbò wa Amẹ́ríkà mi mo ní ó ṣe wá jẹ́ kó fìyà jẹra wọn gbogbo olóyìnbó bíi eléyìí bẹ́ẹ̀ pé. ṣùgbọ́n ṣe mọ̀ kí ni mo fẹ́ fàyọ níbẹ̀ ni pé ẹ jọ̀ọ́ nínú Olúwa, ẹ jẹ́ sọ fọlọ́. wọ́n ní àwọn ọmọ yìí ń ké òsánà, wọ́n ní wọ́n ń ké òsánà, Matthew 21:15-16. ó ní wọ́n ń ké òsánà, inú dẹ̀ wá ń bí àwọn Farisí, àwọn tó fẹ́ lu àwọn ọmọ wọ̀nyí fún ọ̀nà míì, àwọn tó fẹ́ lò wọ́n kọ́ lọ máa ta kàlòkàlò, àwọn tó fẹ́ máa lò wọ́n kọ́ máa mú gbó, àwọn tó fẹ́ lò wọ́n pé kọ́ máa fi ẹ̀mí èṣù sínú wọn, kọ́ lọ máa ṣàgbèrè kiri, kọ́ máa sùn kiri, ẹ̀mí tó fẹ́ lò wọ́n pé kó ń rọ́bìṣì destiny wọn inú wá ń bí wọn pé àwọn ọmọ ìtìrí gbàlà, àwọn ọmọ ìtìrí gbàlà, àwọn ọmọ ìtìrí gbàlà, inú wá ń bí wọn. Jésù wá dààmú wọn, Jésù wá insult wọn, Jésù wá sọ̀rọ̀ sí wọn pé ẹpẹnu yín mọ́, ẹ mọ̀ yín pé a ti sọ pé láti ẹnu ọmọ ọwọ́ ta ló ní kọ́ ọmọ ẹ̀ má ṣe rere, ta ló ní kí àwọn ọmọ wa má mọ Ọlọ́run bó ti yẹ kó mọ Ọlọ́run, ta ló ń ṣì wọ́n lọ́nà, ta ló ń fún wọn ní gbómu, ta ló ń fún wọn ní cocaine jẹ, ta ló ń rán wọn níṣẹ́ èṣù, ta ló rán wọn lọ síbi tó ẹ̀rí Pọ́ọ̀lù ni. Pọ́ọ̀lù ṣàánú ọmọbìnrin kan, ọmọbìnrin kékeré tó yẹ kó láyé tiẹ̀. Àwọn burúkú, àwọn àgbà burúkú yìí náà ni nọ́bà fi ẹ̀mí èṣù, ẹ̀mí àjẹ́ sínú ẹ̀. Ẹ̀mí àjẹ́ yẹn ló fi ń sọ àsọtẹ́lẹ̀. So kì í ṣe gbogbo èèyàn tó bá ń sàsọtẹ́lẹ̀ ló ń sàsọtẹ́lẹ̀. Ó dẹ̀ rí mi tán, àgbà tí mo dọ́dọ̀ ìyá yẹn gbogbo ẹ̀ ló sọ tán. Kò tẹ ìyá yẹn rí fò, bàbá yẹn rí 12. Ẹ̀mí àjẹ́ máa ń rí 12 náà o. This girl was prophesizing. Ó ń sọ àwọn àsọtẹ́lẹ̀, wọ́n dẹ̀ ń lò ó, wọ́n fi ẹ̀mí èṣù sínú ẹ̀ tó ń ríran bí èṣù náà ṣe ríran rí Jésù, tó rí pé ó ti parí ààwẹ̀ pé kò ń tètè lọ, olùdánwò tó ríran rí ayé rẹ̀, olùdánwò tó ríran rí ayé Éfà àti Ádámù tó wà kalẹ̀ bí táyà tó jò. Ọpẹ́lọpẹ́ Jésù Kristi sọ pé no, tó bá bayé Ádámù àkọ́kọ́ jẹ́, Ádámù èkejì lèmi, ò lè bayé mi jẹ́. Ṣóyè yín sìn, kí ni mo fẹ́ fàyọ níbí ni pé ẹ jẹ́ gbàdúrà. Agbára wo ló ń bínú pé àwọn ọmọ wa yàn láti ṣe rere? Agbára wo ló vow láti bayé wọn jẹ́ pé táyé ọmọ bá ti ń bàjẹ́ ní wọn máa ń dùn? Ẹ jẹ́ gbàdúrà, ẹ jẹ́ bọ́lá kọ́lọ́n kó ṣèdájọ́ agbára yẹn, kọ́lọ́n kó fa ẹ̀mí yẹn ya pẹ́rẹpẹ̀rẹ, kọ́lọ́n kó fa ẹ̀mí yẹn ya pẹ́rẹpẹ̀rẹ, kí Jèhófà kó fa ẹ̀mí yẹn ya pẹ́rẹpẹ̀rẹ, kọ́lọ́n kó gba agbára lọ́wọ́ alágbára ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín àmín lórúkọ Jésù. Fáyà á dáa fún wa ní orúkọ Jésù. Lónìí ẹ jẹ́ ká lọ sínú ìwé Psalm tó yẹ ká kà lónìí. A wá lo ẹsẹ̀ kejì rẹ̀ ló bá tán. It shall be well with us o. Ẹ má bínú, àsìkò òtútù ọ̀dọ̀ wa leléyìí o, snow fall rẹpẹtẹ lọ́dọ̀ wa ìlànà. Verse Psalm Psalm oh my God, ẹ fún mi láyé díẹ̀. Okay. Psalm 8, Psalm 80, orí Dáfídì orí kẹjọ. Ó ní Olúwa wa, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Ìwọ ti gbé ògo rẹ̀ ka orí àwọn ọ̀run. Láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti ọmọ ọmú ni ìwọ ti ṣe ìlànà agbára. You hear that? Ìwọ ti ṣe ìlànà. So in other words, from your womb, God have tailored these children to do the right thing. Right from your womb. Láti inú wá, òun ni Ọlọ́run ti ṣe ìlànà agbára fáwọn ọmọ yìí. Tó ti ṣe ìlànà agbára, ìlànà má bàá jẹ́
adùn ń bẹ nínú rẹ̀. Ìlànà má gbégi dé ọ̀nà rẹ̀, ìlànà má dádúró, ìlànà má jẹ́ ká má báyé rẹ̀ jẹ́ láti ṣe fáwọn ọmọ yìí, àwọn ọmọ tá a rán sí ìdílé ẹ̀ láti múnú rẹ̀ dùn. Oh my God. Ó ní nítorí àwọn ọ̀tá rẹ̀, nítorí kí ìwọ kí ó lè mú ọ̀tá olùgbẹ̀san ní ìdákẹ́jẹ́. Oh my God. Sórí ẹlòmíì wọ́n ń yọ̀yá ìlẹ́nu nígbà tó wà ní kékeré. Ṣé nígbà tọ́mọ yẹn bá gbéra ságbà tán báyìí, wọn ò bí 13 ìyálé yẹn dá, àbí wọn ò bí 13 ìyàwó yẹn dá, kó lóun fẹ́ fìtínà ìyá yẹn mọ́. Àwọn ọmọ ìyá wa gba ìyá wọn, á já ìyá wọn gbà lọ́wọ́ ọ̀tá, á já ìyá wọn gbà lọ́wọ́ ẹkún, á já wọn ìyá wọn, á já ìyá wọn gbà kó lọ́wọ́ òṣì, á já ìyá wọn gbà kó lọ́wọ́ má rórun sùn, á já ìyá wọn gbà kó lọ́wọ́ má ro oúnjẹ jẹ lásìkò. Ìyẹn ni pé the children will prosper. When those children prosper, they take you out of any generation curses, any enemy that want to finish you. Your children progress will finish your enemy. That is it. Your children's success will shut the mouth of also wickedness. Your children upbringing that they are on top and they are not beneath will silence every spirit that want to rise up against you and your children. Àwọn ọmọ wa tó bá wà níbi tó yẹ kó wà sẹ́, mo ní ọ̀tá máa sá kìjokìjo. Ibi tó dẹ̀ ti ń sáré lọ ni tó lọ́ọ́ bá gun orí rẹ̀ ni ó bá fọ́nká, ni ó wá máa gbọ́ orin yẹn tí àwọn áńgẹ́lì ó máa kọrin wípé mọ́mí o ẹ pẹ́ láyé. Ibi tó ti tọ́ta ẹ ti ń sá lọ, àwọn áńgẹ́lì á máa kọrin. Nígbà tí ọ̀tá tó lò fẹ́ yọ ọmọ ẹlẹ́nu, tó lò fẹ́ yọ ẹlẹ́nu, tó níwọ̀ ò ní jẹ wọn mọ́, ibi wá ti ní kó ń kọjá lọ sọ́dọ̀ àwọn adáhunṣe wọn, ní tírélà ó bá gbé látòkè délẹ̀ ni ó bá ń lọ mọ́lẹ̀, làwọn áńgẹ́lì náà wàá máa kọrin pé mọ́mí o, wọ́n máa kọ́ lẹ́gbẹ̀ẹ́ báyìí, àìpẹ́ láyé. Ìwọ ò dẹ̀ tí ì mọ nǹkan tó ṣẹlẹ̀ o mọ̀ pọ̀ tá ẹ ti kú, ó ti fọ́ ká sójú títì. A máa gbọ́ mọ́mí o ẹ pẹ́ láyé, mọ́mí o ẹ jẹ́ wọn mọ́, agbára tó bá ní kò ní rí bẹ́ẹ̀, kó fọ́ lójú, kó kàn lápá, kó kàn sẹ́nu tírélà, kó wá túká. Mọ́mí o ẹ pẹ́ láyé, dádì o ẹ jẹ́ wọn mọ́, agbára tó bá ní kò ní rí bẹ́ẹ̀, kó kọ́ lójú, kó fọ́ lójú, kó kó sẹ́nu tírélà, ló bá túká. Bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ lọ̀tá ẹ̀ ṣe máa kó sẹ́nu tírélà. The progress of children is very, very important. I started saying that it is an ingredient. The success of children, it is an ingredient. Ohun tí ayọ̀ àwọn ọmọ, ìgbéga àwọn ọmọ, oríire àwọn ọmọ, èròjà téèyàn fi sọ́bẹ̀ tó máa jẹ́ kọ́bẹ̀ ó dùn lẹ́nu ni. If not, ọbẹ̀ yẹn ò lè dùn. So Bíbélì wá ń sọ fún èmi àti ìró nítorí àwọn ọ̀tá, láti mú kí àwọn ọ̀tá olùgbẹ̀san ní dákẹ́jẹ́. God made you and I láti mú kí èṣù dákẹ́jẹ́. Ọlọ́run mú kí a wá sílé ayé ká lè ṣe lè tó dáa, ká lè yan lè tó dáa. Má gbàgbé pé ilé ayé la dá Ádámù àti Éfà sí. Ilé ayé náà láti tàn wọ́n jẹ. Ilé ayé náà láti tàn wọ́n jẹ, kì í ṣe bóyá òkè ọ̀run ń bẹ̀ yẹn ó tí o. Ó ní ẹ jẹ́ ká lọ sílé ayé, ká lọ dá ènìyàn ní àwòrán ara wa. Ilé ayé náà ni òun ni wọ́n ti tàn wọ́n jẹ. Ilé ayé ìtàn ti tàn wọ́n jẹ náà tún rán èmi àti ìrẹ wá. Pé ká lè make a difference, ká lè ka Bíbélì kí Bíbélì bá lè yé wa. Pé tí èṣù bá dé pẹ̀lú olùdánwò bá dé, ká lè borí, ká lè mú kí ọ̀tá olùgbẹ̀san. Ta ni olùgbẹ̀san? The greater enemy you have is the devil. Ọ̀tá tó jẹ́ hánhán olórí ọ̀tá ayé rẹ̀ ó ní èṣù. Èṣù fẹ́ gbẹ̀san, ṣùgbọ́n Olúwa ní nípa ìwà ìṣerere rẹ̀, nípa ìwà ìṣerere mi, á mú kí ọ̀tá olùgbẹ̀san ní dákẹ́jẹ́. Nípa ìwà ìṣerere àwọn ọmọ ẹ, nípa ìwà ìṣerere àwọn ọmọ mi,
á mú kí àwọn ọ̀tá ìdílé bàbá, àwọn orogún tó mọ̀, àwọn orogún tó ń gbórogún wọn kiri lọ́gànjọ́ òru tó ń fi ń là mórí ara wọn kí wọ́n sọ pé orí àwọn ọmọ tiwa láti mú wọn láti pẹnu wọn mọ́, láti pa ẹnu wọn mọ́. Ìṣerere àwọn ọmọ ìṣe wà very 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 important. So Psalm tó yẹ ká kà lónìí nìyẹn. Ó ní nígbà tí mo ro ọ̀run rẹ̀ iṣẹ́ ìka rẹ̀, òṣùpá àti ìràwọ̀ tí ìwọ ti ṣe ìlànà sílẹ̀. Kí ni ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀, àní ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ ẹ́ wò? Ìwọ sá dá ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju Ọlọ́run lọ. Ìwọ sì ti fi ògo àti ọlá dé ní adé. Ìwọ mú jọba iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìwọ sì ti fi ohun gbogbo sí abẹ́ ẹsẹ̀ rẹ̀. Àwọn àgùntàn àti àwọn màlúù pẹ̀lú, àti àwọn ẹranko ìgbẹ́, àwọn ẹyẹ ojú ọ̀run àti ẹja òkun, àti tí ń kọjá lọ nípa ọ̀nà òkun. Olúwa Olúwa wa, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Nígbà tá a wà ní primary school, gbogbo ilé là há sórí, ṣùgbọ́n nísìnyí ọmọ yunifásitì gan tó bá ní pé kó ka bàbá tí ń bẹ lọ́run kò mọ̀ ká. Don't you see how it is? Because ọ̀tá ò fẹ́ pé kí a mú kí olùgbẹ̀san nìdákẹ́ jẹ́. So ẹja gbàdúrà, ẹja sọ fọ́lọ́run, Olúwa fún àwọn ọmọ mi ní ìmọ̀ ti ọ̀run. Olúwa fún wọn ní ìmọ̀ ti ọ̀run. Olúwa bá mi tọ́jú àwọn ọmọ mi. Olúwa bá mi tọ́ wọn sọ́nà tó dáa. Olúwa bá mi jẹ́ kí n lè jèrè àwọn ọmọ tí mo bí. Olúwa gbé ìrànlọ́wọ́ dìde, ìrànlọ́wọ́ tí ò látakò, ọlá tí ò látakò, ìgbéga tí ò látakò, àṣeyọrí tí ò látakò, ìdùnnú tí ò látakò, oríire tí ò látakò. Olúwa gbé pàdé àwọn ọmọ, gbogbo ọmọ tó ń wá iṣẹ́, àwọn ọmọ wa ń wá iṣẹ́, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbàdúrà gbogbo àwọn ọmọ tó ń wá iṣẹ́ àlùbáríkà, iṣẹ́ ọmọ, kọ́lọ́run kó bá fún àwọn ọmọ wọ̀nyí, kéṣù má rán wọn níṣẹ́, kí depression má wọnú ayé wọn. Bó lọmọ ó ṣe kàwé tí ò ní níṣẹ́, kí depression má gbé ọkàn wọn ró, kí depression má wọnú ọkàn wọn, kọ́ má lọ máa mọ̀mọ́kúmu. Wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀, wọ́n ní olè ṣù ń yá níṣẹ́, ìṣèṣù ń yá lò. Kí Ọlọ́run kó fún àwọn ọmọ wa níṣẹ́ ọmọ tó ń ṣiṣẹ́, tó ń ṣòwò kó tàtà jèrè, ọmọ tó ń lọ iléèwé kó kàkà yọrí, ọmọ tó ń ṣiṣẹ́ kí iṣẹ́ rẹ̀ má jábọ́, èyí tó ń wáṣẹ́ kọ́lọ́run kó fún wọn níṣẹ́ ọmọ lórúkọ Ọlọ́run amógun. Bólúwa tí ń bẹ tẹ́bìrẹ̀ ń bẹ láàyè, interview tí wọ́n máa lọ tó máa sọ pé you are hired, òun ni káwọn ọmọ wa máa lọ. Interview tí wọ́n máa lọ tó bá sọ pé yes a ti gbà ẹ́ síbi iṣẹ́, òun lọ wọ́n máa lọ. Àwọn ọmọ wa ní máa lọ síbi iṣẹ́ pé I will call you back, I will let you know in 2 weeks, I will let one. Nífẹ̀ẹ́ àwọn ọmọ wa sísì kọ́ mi, our children are qualified to have a good job. Nítorí pé Bíbélì sọ fún wa wípé òun yóò gbé wọn sókè, òun yóò gbé wọn kúrò nílẹ̀ẹ́lẹ̀, òun yóò gbé wọn gbèlú jókòó pẹ̀lú àwọn ọmọ aládé ní orúkọ Jésù ti Násárẹ́tì. Àwọn ọmọ wa tó bá lọ fún interview wọn ò ní máa ṣe ìsìnkọ́mì mọ́, immediately náà máa háyà wọn. Mo ti lọ ṣe ibìkan rí tó yẹ pé mi tiẹ̀ ṣe interview ní kápẹ́ yẹn ni àbí friendly kínní. I just went there to do a test and I passed the test and I just walk away. So lẹ́nìyàn sọ pé do you have a minute? Mo ní yes I have a minute. Ló wá ní pé lóun fẹ́ pe supervisor, gbọ́dọ̀ máa pe supervisor bí mo bá lọ ń tèmi. Mi ì tí ì délé, sọ pé mi ì tí ì délé. Ibi tí mò ń sọ is like maybe 10 minutes away to my house. Mi ì tí ì délé ní aago onúlé wa bá ríǹgì, ẹni tó yẹn ló bá pa aago pé níbo ni mo wà. Mo ní kí ló dé, níbi tí mo sọ pé mo ti lọ wo iwáṣẹ́ lọ pé wọ́n ń pè mí níbẹ̀. Àyà mi ti já pé bóyá ní nǹkan wọn tí mo mú, torí pẹ́ẹ̀nì máa ń jí pẹ́ẹ̀nì, mi mọ̀ bí mo ṣe máa ń ṣe é. Pẹ́ẹ̀nì máa kàn bá nínú àpò mi ní pẹ́ẹ̀nì onípẹ́ẹ̀nì oríṣiríṣi. Àbí mo ti mú pẹ́ẹ̀nì wọn, bó ní pẹ́ẹ̀nì wọn ti ṣe wọnú àpò mi. So ìyẹn ni mo ti ẹ̀rùn bá tún gbogbo pẹ́ẹ̀nì mi rí pẹ́ẹ̀nì yẹn kankan nínú pẹ́ẹ̀nì. Àmọ́ Olúwa ó ṣeun, kí ló ń wá mi fún, kí nìdí? Mo bá padà lọ. Immediately supervisor ti dé pé you are hired, let's go. Ló bá bẹ̀ gbogbo nusankana ibi iṣẹ́ yẹn ló fi hàn mí, ló introduce mi. Don't you see how she beautiful? She's a beautiful girl. She nìkan kìnìkan, that's my girl. Nìkan kìnìkan. Ló bá bẹ̀ sí introduce mi sí wọn. Ó ní money, what is all this? Money, I didn't do anything. Only you are hired. Only you start your orientation tomorrow. Tomorrow there's an orientation. I want you to be there. Just like that. I was like, am I dreaming? Ṣé mo ń lálàá ni? Àbí what is all this? Kò yé mi. Mo wà nínú orientation gan, kò tí ì pàpà yé mi. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀ gan, kò tí ì pàpà yé mi. Irú àwọn interview bẹ́ẹ̀, interview táwọn ọmọ wa máa wà hire instantly.
òun ni àwọn ọmọ yẹn máa lọ interview tó máa sọ pé wọ́n gbà wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni wọ́n máa lọ. Gbogbo ọmọ tó pàdánù iṣẹ́ ní ọdún tó kọjá, ọdún tuntun leléyìí o, ìwọ ẹ̀mí joblessness fi ayé àwọn ọmọ mi sílẹ̀, ìwọ ẹ̀mí joblessness ó fi ayé àwọn ọmọ wa sílẹ̀ ní orúkọ Jésù. Ìwọ ẹ̀mí má níṣẹ́, Ọlọ́run gbé yín dè. Ìwọ ẹ̀mí má níṣẹ́ lọ́wọ́, Ọlọ́run gbé yín dè. Ìwọ ẹ̀mí má lọ́kọ, Ọlọ́run gbé yín dè. Ìwọ ẹ̀mí má láya, Ọlọ́run gbé yín dè. Ìwọ ẹ̀mí má ohun tó tọ́ sí ọmọ, ohun tó tọ́ sí ọmọ lórúkọ Jésù ti Násárẹ́tì. Ẹ̀mí tó ní pé kán má ní, ẹ̀mí Ọlọ́run gbé ẹ̀mí yẹn dè. Ọ̀nà ńlá fún àwọn ọmọ wa, ìṣẹ̀dẹ̀ wa, orí wa yìí ní orúkọ Jésù ó gbé ibi kúrò lọ́nà fáwọn ọmọ wa. Orí wa yìí ní orúkọ Jésù ó gbé ibi kúrò lọ́nà fáwọn ọmọ wa. Ó gbé igi kúrò lọ́nà wọn, ó gbé ìdààmú kúrò lọ́nà wọn, ó gbé àṣedànù kúrò lọ́nà wọn, ó gbé àṣìṣe kúrò lọ́nà wọn, ó gbé àṣìyàn kúrò lọ́nà wọn, ó gbé àṣìjẹ kúrò lọ́nà wọn, ó gbé àṣìmú kúrò lọ́nà wọn, ó gbé ìrìnkìrìn kúrò lọ́nà wọn. Òkúta tí ayé yí sí ọ̀nà wọn àwọn ọmọ wa tí òjò ń rọ́nà lọ, apá ńlá ò tó gba áńgẹ́lì yẹn tó yí òkúta kúrò lọ́nà Jésù. Gbogbo òkúta ràbàtà tí ayé gbé sí ọ̀nà wa, tí àwọn olùṣọ́ ibi tí wọ́n ń ṣọ́, Ọlọ́run yí dànù, Olúwa yí dànù, Olúwa yí dànù, Olúwa yí dànù. Ọ̀nà ńlá fún ọmọ wa. Wọ́n ní olú ẹja lẹja fi ń la ibú já lórúkọ Jésù. Ọ̀nà ńlá fún wọn. Wọ́n ní ibi tí orí ń gbé ní rè, wọ́n ní ẹsẹ̀ lóògùn rẹ̀. Ọlọ́run anoint gbogbo ẹsẹ̀ àwọn ọmọ wa, kán bẹ̀ sí lọ máa bólóore pàdé, wọ́n máa bá láàánú pàdé, wọ́n máa bá ènìyàn gidi pàdé láti òní lọ ní orúkọ Jésù. Gbogbo ọmọ tí ìyá ń sunkún lábẹ́lé lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀, Ọlọ́run nù yín lómijé nù, Olúwa nù yín lómijé nù, Olúwa nù yín lómijé nù. Gbogbo ibi tó jẹ́ concern, tó jẹ́ pé ó kù káàtó, kó kù díẹ̀ káàtó, Ọlọ́run tún ṣe. Ọmọ tó ń mu gbó, Ọlọ́run gba igbó yẹn kó lẹ́nu rẹ̀ lórúkọ Jésù. Igbó yẹn bẹ̀ sí korò lẹ́nu wọn, á bẹ̀ sí rùn sí wọn, á bẹ̀ sí rùn sí wọn, kò ní nítumọ̀ lórí wọn mọ́, kò ní tún nítumọ̀ lẹ́nu wọn mọ́ ní orúkọ Jésù ti Násárẹ́tì. Bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè, ọmọ tó ń sùn kiri lórúkọ Jésù, Ọlọ́run gba sísùn kiri, Ọlọ́run gbà kúrò lọ́wọ́ rẹ̀. Bíbélì sọ pé ó ní ẹ̀yin ọmọbìnrin ẹ má ṣe fi ọkùnrin bara yín jẹ́ ní orúkọ Jésù ti Násárẹ́tì. Gbogbo ọmọ tí ò lè ṣe kó má bọ́kùnrin ṣe pọ̀ lọ́jọ́ kan, Ọlọ́run gbé kúrò. Gbogbo èròkérò, èrò panṣágà, èrò àgbèrè, Ọlọ́run gbé kúrò nínú ayé wọn. Ọ̀nà ńlá fún wọn, ọ̀nà ńlá fún wọn. Èyí tó ń bẹ nílé ọkọ, wọn ò ní dẹrù wẹ̀ síta, wọn ò ní fi pálípálí ìṣáná, wọn ò ní fi dẹrù ẹ̀ síta. Ẹni náà dànù owó márẹ́jì. Gbogbo ẹ̀yin tí ọmọ yín wà nígbéyàwó, tí ìgbéyàwó yẹn wá mì tó ń mì jólójólójólójólójóló, Ọlọ́run á ru ọjọ́ tí inú yín dùn, tẹ́ ijó ìgbéyàwó, tẹ́ so oúnjẹ fáwọn èèyàn, tẹ́ mú aṣọ ẹbí, tẹ́ mú aṣọ ẹbí lórúkọ Jésù. Ọlọ́run á ru ọjọ́ yẹn mọ́ ìgbéyàwó yẹn lára lórúkọ Jésù ti Násárẹ́tì. Ẹni náà dànù owó, torí kìí ṣe owó díẹ̀ lèèyàn fi ń ṣègbéyàwó. Ó tó kọ́lé méjì, tó bá ní kéèyàn máa kọ́ ilé, ó tó kọ́lé méjì, ó tó ralẹ̀, ó tó kọ́ lórúkọ Jésù. Ẹni náà dànù owó, ẹni ṣàṣedànù. Àwọn ọmọ tó ń ṣe project lọ́wọ́, wọn ó parí rẹ̀ lórúkọ Jésù. Àwọn tó dáwọ́lé business, tó pé business ni mo fẹ́ ṣe, mo sọ àsọtẹ́lẹ̀ sínú business wọn, kó bẹ̀ sí máa gbèrú, kó bẹ̀ sí máa gbèrú, kọ́lọ́ kó sọ ọwọ́ àwọn ọmọ wa di ọwọ́ ọlọ́ràá níbi tó bá ti lọ, tó bá ti dáwọ́lé, kó bẹ̀ sí máa ṣe rere gẹ́gẹ́ bí ti Jósẹ́fù ní orúkọ Jésù. Kọ́nà wọn ó là, káṣọ wọn dorí, kó má ṣe jẹ́ ìrùfẹ́ nikẹ́ni, kó má ṣàṣìṣe, kó má ṣẹ̀ṣẹ̀ gbé, kó má ṣì jẹ, kó má ṣì rìn, kó má ṣì wí, kó má ṣì sọ ní orúkọ Jésù. Ọlọ́run kó gbé wọn, kó fún wọn lágbára, kéṣù má lágbá lórí wọn, kéṣù má fi wọn pa wá lẹ́kún, kéṣù má fa wọn pa lẹ́kún. Ipò tó dáa tọ́lọ́run fi wá sí i, tá a mọ Ọlọ́run yìí, èmi gbà ládùúrà ni o. Àwọn ọmọ wa, ìwà wọn, ìṣe wọn lórúkọ Jésù kò ní yí wa nípò padà. Àní di ọ̀tá Ọlọ́run, àní máa jẹjẹkújẹ, àní máa gbẹ́bọkẹ́bọ, àní máa kíjú bọlé lórúkọ Jésù. Àní máa kẹsẹ̀ lé bọ́, àní máa kọjú olé bọ́, àní máa kòdì lé bọ́, àní máa kẹsẹ̀ lé bọ́, àní máa kí ọwọ́ lé bọ́ ní orúkọ Jésù. Gbàgbára tó ní pé kó máa gbọ́mọ bọ̀ ńlé, kó máa gbé bọ̀ ńlé, kán kí ọwọ́ lé bọ́ lórúkọ Jésù ti Násárẹ́tì. Àwọn ọmọ agbára yẹn gbiná sọnù. Agbára tó fẹ́ fọmọ sọ ìdèjì ẹmọ lọ́wọ́, agbára tó fẹ́ sọ ọmọ yẹn, tó fẹ́ sọ ọmọdé, ọmọ tó máa gbomijé lójú rẹ̀, agbára yẹn gbiná sọnù. Ẹ̀yin ọmọ yín, orí yín gbà láfíà, ọpọlọ yín gbà láfíà, ọkàn yín gbà láfíà, ìrẹsẹ̀ yín gbà láfíà ní orúkọ Jésù. Gbogbo àwọn ọmọ wa tí ọ̀tá ń yálò, tó ń gbé gbólé wọn lọ́wọ́, tó ní kó máa fà mú fìyì, kó máa fà mí, ọmọ mi àlóòfin ń sùn, ó wá di fẹ́líọ̀mù, igbó wá di fẹ́líọ̀mù lórúkọ Jésù. Ọlọ́run gbà kó ẹ̀yin ìjọba tẹ́fẹ́ bá yí ọmọ wa jẹ́, tí èṣù fẹ́ lu ọwọ́ yín láti bá yí àwọn ọmọ wọn jẹ́ ní orúkọ Jésù. Mo gbàdúrà, Ọlọ́run fi iná àti àrá ṣí yín nídìí, Ọlọ́run yí òfin yẹn padà, pàápàá jùlọ l'Amẹ́ríkà yìí, Ọlọ́run yí òfin yẹn padà, Ọlọ́run yí òfin yẹn padà. CNN sọ
lọ́jọ́ òní ó ní àwọn ọmọ tó mu marijuana báyìí ó ní they are like 89%. 89%, and it turned them to be delusions. They don't have the mind of their own. Lórúkọ Jésù, gbogbo agbára tó legalize igbó mímu l'Amẹ́ríkà, Ọlọ́run gba agbára lọ́wọ́ yín everywhere. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá gbóòórùn gbó, ọlọ́pàá sùn lọ rẹpẹtẹ sádùúgbò yẹn ni. Wọ́n á wá ibẹ̀ jáde ni. Ẹni yẹn bá ẹ̀wọ̀n ni, ẹ̀wọ̀n bóyá 10 years náà jù sí. Ṣùgbọ́n nísìnyí bá ní kán máa mú lọ. Gbogbo agbára tó ní kán máa mú gbó, kán má bàa tó ọ̀la, kán má bàa tó wọn. Lórúkọ Jésù, kán fi ọmọ wọn di, wọ́n fi ọmọ wọn di, wọ́n fi ọmọ wọn di, wọ́n fi ìran wọn di. Àṣẹ Elédùmarè ni kò yí padà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Gbogbo ọmọ Nàìjíríà, gbogbo òbí ọmọ Nàìjíríà l'Amẹ́ríkà, ní Yúróòpù, ní London, ní everywhere, ní Canada, tẹ́ bí ọmọ sílùú òyìnbó, ẹ̀yin ọmọ yín lórúkọ Ọlọ́run, àwọn ọmọ ogun àtọmọ tèmi, they will not copy bad idea. Good idea no máa copy. They will not copy bad idea. Lórúkọ Jésù, tí rí bẹ́ẹ̀ kò yí padà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. What a wonderful God we serve. What a marvelous God we serve. What a glorious God we serve. King of Kings, we bless you. Merciful Father, we say thank you. We glorify your name. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fóònì ọmọ tó diwọ́ di sẹ̀sínú kẹ́ lọ bí láyọ̀. Ní orúkọ Jésù ní kẹ́ lọ bí láyọ̀. Ọmọ tó dọ́jọ́ ìgbéyàwó síwájú lórúkọ Jésù ẹ̀ ṣe láyọ̀ àti àlàáfíà. Ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Alágbára tó ń wo ni sàn kó bá wọ ọmọ yẹn sàn. Ní orúkọ Jésù bá dáwọ́lé. Lórúkọ Jésù kọ́lọ́run kó fún lọ́pọlọ titun. Kọ́lọ́run kó fún ní ìmọ̀ titun. Kó fún lóye titun. Lórúkọ Jésù ká mọ́ wa má ṣe kán má di jáwé jura. Lórúkọ Jésù kán má di jáwé jura bíi ti Ádámù àti Éfà. Ní orúkọ Jésù ti Násárẹ́tì, ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín àmín àmín. Lórúkọ Jésù fáyà. Mo dẹ̀ ń gbọ́ orin yẹn tó sọ pé tún ṣe o, tún ṣe. Èèyàn kan ló lórin yẹn o. Tún ṣe o, tún ṣe. Mo gbà yọmọ mi tọ́ wa o, tún ṣe. Mo gbà yọmọ mi tọ́ wa o, tún ṣe. Amen. Gbogbo mi tẹ́ gbé wa Ọlọ́run yà á sí mímọ́. Oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá yín lọ. Ọ̀nà yín kó dùn lónìí. Kẹ́ má ṣìṣe, kẹ́ má ṣẹ̀ṣẹ̀ gbé. Káyé yín kó ní ìtumọ̀. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká dúró fún èdè òyìn, ẹ jẹ́ ká dúró fún ìfilọ̀. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí tẹ́ ti mọ àwọn èèyàn tó lọ sí Jerusalem, please, I'm begging you, here and overseas, everywhere. Tẹ́ fẹ́ bá wa lọ sí Jerusalem, I need everybody's name. Mo fẹ́ mọ̀ kí n tiẹ̀ mọ̀ pé ó yá àwa báyìí là ń lọ, so that mo fẹ́ lock àwọn seat. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, I cannot just sign a contract without knowing how many people is going. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, á dá fún kẹ́ lè tètè bá wa fi orúkọ sílẹ̀. Ẹ lọ sí orí flyers yẹn, kẹ́ ẹ pe nọ́mbà. Tẹ́ bá pe nọ́mbà mi tí mi ò bá gbé, ẹ pè kejì, ẹ pè kẹta. So nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ẹ̀rẹ́yàn tó máa dá yín lóhùn. Kẹ́ ẹ dẹ̀ sọ fún yín pé bàbá wọn á dẹ̀ direct yín síbi tó bá yẹ kí ẹ ti lọ ṣe kínní. Á dáa fún lórúkọ Jésù, àdúrà yín á gbà. Thank you so much. God bless you. God bless you. I love you with the love of Christ. Everyone have a wonderful day. Over to you, ma. God bless you, ma. Tẹ́ bá ti ṣe tán kẹ́ dẹ̀ bọ́ sí di èdè òyìnbó. Thank you. God bless you, ma. Yeah. I love you all with the love of Christ. Thank you so much. Thank you so much. Don't mind me this morning. Did I look so cute with my coat? Of course, I look so cute with my coat. It is well. Thank you. God bless you. Love you. I see you when I see you. Bye.